ẹ̀yin náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sáwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles sílẹ̀ Nàìjíríà. Ó dàbí ẹni pé ẹ̀wọ̀n ni wọ́n wà o. Kí lohun tó ṣẹlẹ̀? Àwọn agbábọ́ọ̀lù Super Eagles sílẹ̀ Nàìjíríà ti ń dúnkokò láti má kópa nínú eré bọ́ọ̀lù àti pèrègèdè fún ìdíje AFCON tọdún 2025 tó yẹ kó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun lórílẹ̀-èdè Libya. Ìdí ni wípé pápákọ̀ òfurufú ní ikọ̀ agbábọ́ọ̀lù náà sùn mọ́jú àárọ̀ yìí lẹ́yìn tí wọ́n ti dé sí ilẹ̀ Libya láti ọjọ́ Àìkú. Ìlú Benghazi orílẹ̀-èdè Libya ló yẹ kí bàálù tó gbé Super Eagles balẹ̀ sí lọ́jọ́ Àìkú, àmọ́ ìlú Al-Abrak ni wọ́n darí wọn sí, léyìí tó lé ní 200 kìlómítà síbi tí eré bọ́ọ̀lù náà yóò ti wáyé ni wọ́n ní kí bàálù náà kó lọ balẹ̀ sí níbi tí wọ́n darí bàálù náà sí. Àjọ NFF tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Nàìjíríà sọ fún àwọn oníròyìn pé níṣe ni wọ́n fi àwọn agbábọ́ọ̀lù Nàìjíríà ọ̀hún sílẹ̀ ní pápákọ̀ òfurufú tí ẹnikẹ́ni kò sì dá sí wọn rárá. Balógun ikọ̀ Super Eagles William Troost Ekong sọ lójú òpó X handle rẹ̀ pé gbogbo àwọn tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù ti fẹnu kò wípé àwọn kò ní kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí mọ́. Ó ní mo ti rí oríṣiríṣi ìrírí nípa gbígbá bọ́ọ̀lù káàkiri orílẹ̀-èdè Áfíríkà, àmọ́ ohun tí ojú mi rí ní orílẹ̀-èdè Libya yìí burú jáì. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn tí orílẹ̀-èdè Libya fẹ̀sùn kan orílẹ̀-èdè Nàìjíríà pé wọn ò ṣe ikọ̀ agbábọ́ọ̀lù àwọn orílẹ̀-èdè náà dáadáa nígbà tí wọ́n wá sílẹ̀ Nàìjíríà láti wá kojú ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí Nàìjíríà ti jáwé olúborí pẹ̀lú àmì ayò kan sódò tó wáyé nílùú Uyo lọ́jọ́ Ẹtì tó kọjá. Àwọn aláṣẹ àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Libya fẹ̀sùn kan àjọ NFF pé wọ́n darí bàálù tó gbé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Libya náà lọ sí ìlú Port Harcourt dípò Uyo tí eré bọ́ọ̀lù náà yóò ti wáyé. Wọ́n ní ẹ̀san làárọ̀ ní ohun tí àwọn fi ọ̀rọ̀ náà ṣe, ṣùgbọ́n NFF sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ní gbogbo ẹ̀sùn tí Libya kà sílẹ̀ yìí. Ó dàbí ẹni pé ẹ̀wọ̀n ni a wà o lọ́rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún náà ń sọ. Agbẹnusọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles Promise Efoge ṣàlàyé pé àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Libya kò sọ ìdí tí wọ́n fi darí bàálù tó gbé ikọ̀ Super Eagles lọ sí ìlú Al-Abrak. Àwọn èèyàn kò ràn wá lọ́wọ́ rárá nígbà tí NFF tún gbìyànjú láti ṣètò míì. Níṣe ni wọ́n tì wá mọ́ inú pápákọ̀ òfurufú. Ó dàbí ẹni pé inú ẹ̀wọ̀n ni a wà ní, gẹ́gẹ́ bí Efoge ṣe ṣàlàyé. Ẹlẹ́sìn ayò ìyẹn atamátàsé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles Victor Boniface sọ pé níṣe ni wọ́n fi àwọn sílẹ̀ láìsí oúnjẹ tàbí ibi táwọn lè sùn. Troost Ekong tó jẹ́ balógun ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ní ọgbọ́n àti ṣàkóbá fún Nàìjíríà níbi eré bọ́ọ̀lù tó máa wáyé lọ́jọ́ Ìṣẹ́gun ní gbogbo ohun tí Libya ń ṣe yìí. Efoge ní olú ilé-iṣẹ́ Nàìjíríà tó wà nílùú Tripoli kò lè ṣe nǹkan kan lórí ohun tó ń ṣẹlẹ̀ torí awuyewuye tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú lórílẹ̀-èdè Libya. Troost Ekong wá ní àwọn kò ní wọ ọkọ̀ lọ sí ìlú Benghazi níbi táwọn ti máa gbá bọ́ọ̀lù náà o torí ó léwu. Ó ní àwọn yóò darí padà wá sórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n nítorí bí a bá mọbi tá à ń lọ ó yẹ ká mọbi tá a ti ń bọ̀, àti wípé tí ìlà ò bá gbé ni ìlàlà là ń kọrílé. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. NDT Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, wọ́n ta sánsán, wọ́n kárí ayé. NDT Clearing Freight and Logistics, bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀, MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port
ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT clearing freight and logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ìkẹjà Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +1647-289-5364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.